méjèèjì kàn mí ṣe etí náà mi gbọ́ràn ó ní Jésù Kristi ọjà kan tẹ̀ mọ́ ìran òjọ ọ̀tẹ̀ mọ́ létí wí ọ̀ní bá létí kẹ́ gbọ́n kè ẹ̀mí Ọlọ́run kè wí ó ní àkórí tòní mo fàáyọ látinú ìwé òfihàn orí 3 ẹsẹ̀ 13 ìyọ̀ní bá létí kẹ́ gbọ́n kè ẹ̀mí wí etí ni Ọlọ́run dá káyọ̀ àgbọ́ ọ̀rọ̀ káyọ̀ àgbà òun kò jẹ́ pé a ràn án lọ ká mú a tẹ̀síwájú ká tì á sí òrìn láti gbé ìgbésẹ̀ kó bá tọ́ àti yìí kó bá yẹ kó bá tẹ́tí wàá yóò ṣe òdámọ̀ lẹ́yìn èyí nìsíkọ́ wàá yóò ṣe ògbọ́ràn sí òun kò gbọ́ ni Jésù ní mọ̀ràn ránṣẹ́ sí ìran ìjọ kẹ́lẹ́ Philadelphia abẹ́ àkóso rẹ̀ ní òjò Ọlọ́run ẹ̀yà títí dòní olóní o kétí òjò kẹ́ níbikíbi lágbàáyé àbí lẹ́yìn ayé gan kẹ́ lójú sánmọ̀ níbikíbi kọ́ni kó bá ní àsopọ̀ pẹ̀lú Jésù àtìjọba Ọlọ́run ẹ̀yà ìjọ lè yí ni Jésù ní ti ọkọ̀ òjò òun ní ti mọ ọ̀rọ̀ Ọlọ́run kò mú sọ ẹsẹ̀ àkọ́bá lọ sínú Hébérù kínní orí kínní ẹsẹ̀ ìkínní Hébérù orí kínní ẹsẹ̀ ìkínní ó wí bá wí láti tètè kọ́ ṣe Ọlọ́run bá ẹ̀yà ọ̀nìyàn ra wọ́n bá ẹ̀yà àbálàbára wọ́n bá ń sọ̀rọ̀ nípa ìyẹn wòlíì ṣùgbọ́n lùgbà káyà á bá títí káyà mú àsopè ọ̀dọ̀ Jésù Kristi ọmọ rẹ̀ ẹrun rẹ̀ nígbà mi bá a sọ ọ̀rọ̀ kan bá yẹ kó bá gbọ́ ohun kẹ̀mí Ọlọ́run wí bóyá nínú ṣọ́ọ̀ṣì bóyá nínú ilé bóyá nínú ìrìn àjò lọ ẹ̀yà kẹ̀mí Ọlọ́run yá kọ sí ọ retí pé kó wo fúnra rẹ kó mọ̀ọ́mọ̀ kó mi gbígbọ́ ni kó mú ṣe gbígbọ́ torí rámọ́rẹ̀ àmì gbígbọ́ àmúṣàrè gbọ́ tẹ́tí ọ̀rọ̀ Jésù ó ní ṣe pẹ̀lú òsọjí tẹ̀mí ká ṣí etí ọ̀nìyàn sí ọ̀rọ̀ Ọlọ́run kó bá wo ìwé òfihàn orí 3 ẹsẹ̀ 13 ibẹ̀ lọ́rọ̀ nìyà ìhọ̀ní bá létí kẹ́ gbọ́n kí ẹ̀mí wí sí ìran òjò ṣé wẹ̀ lọ́ra òjò Ọlọ́run ṣé wọ́n ti dàtún bí ṣé wọ́n ti kọ orúkọ rẹ sínú ìwé òye ṣé wọ́n ti fagilérúkọ rẹ nínú ìwé kakẹ́ra kan lọ sọ́run àpá ìdì kan ti kọ́ sínú ìwé ti Ọlọ́run kọ́ bá mọ̀ tí rí bá òun kò á ṣe ni pé wàá gbàwé ẹlẹ́ṣẹ̀ lọ́ọ̀yà wàá ronúpọ̀ àdá ẹ̀ṣẹ̀ rẹ̀ ni wàá já kó kọ sílẹ̀ wàá ṣe òdùgbòṣe sí wàá já kó yá mú gbàgbọ́ rẹ sínú Jésù Kristi ọmọ Ọlọ́run ọ̀nì kò kú kò mú ìkúrè àtẹ̀jẹ́ rẹ̀ kó ta sílẹ̀ ni kò mú wẹ ẹ̀ṣẹ̀ rẹ sọnù ẹ̀ṣẹ̀ àtẹ̀yìná àti ohunkóhun kí ìjogúnbá ẹ̀ṣẹ̀ kan tí yóò dá sílẹ̀ nínú ayé rẹ kó bá ti yá ronúpọ̀ àdàbẹ̀ yìí ni ajá kó yọ orúkọ rẹ kúrò nínú ìwé ìgbé àmú sínú ìwé òye Jésù Kristi ni ọjà kó yá tẹ́ mọ́ ọjọ́ Philadelphia létí pé mo mú ṣẹ́rí o lẹ́yìn èyí nìṣe kọ́ òun ti mọ̀ọ́mọ̀ sílẹ̀kùn gbára gada àrètàsé sílẹ̀ lówájú rẹ̀ kò jẹ́ pé ẹ̀sán nìkan yóò tì òun dẹ̀ yá ṣùdámọ̀ wí agbára kínkínní bá líkùọ́kù nínú ayé rẹ̀ ọ̀rẹ́ yá tẹ́ mọ́ létí pé kàn pa ọ̀rọ̀ òun mọ́ kíkọ́ pa ọ̀rọ̀ òun mọ́ ìwọ náà kọ́ gbọ́ lónìí agbára kínkínní kò kù sínú rẹ̀ ni àárẹ̀ kó ti mú ọ débi pé dẹ́ẹ̀lì kan rì kù kó bojú èyìn kó sèyìn sínú ayé agbára kínkínní ni Ọlọ́run yá wí sí ọ lónìí ẹ̀ wípé kó pa ọ̀rọ̀ òun kó pa mọ́ ikọ̀ mọ́ sẹ́hun nínú ìran burúkú ìran àrékèrèkè ìran ẹlẹ́ṣẹ̀ ìran olúkú pani ìran rákò dìmọ̀ ọ̀pọ̀ kan gbèmọ̀ ẹ̀ pọ̀ lòdì sí ọ̀rọ̀ Ọlọ́run àjàkú mọ́ sùn ọ̀pọ̀ à ń ṣe náà fa òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run ni
ọ̀rọ̀ wà mímọ́, ọ̀rọ̀ gbàlà ọkàn, ọ̀rọ̀ gbàsókè, ọ̀rọ̀ kò ní ṣe pẹ̀lú òdodo Ọlọ́run. Àjàkún pàápàá dìtẹ̀ mọ́. Ọlọ́run ikọ̀ para rẹ mọ́ nínú òtítọ́ ni. Ikọ̀ para rẹ mọ́ nínú ọ̀rọ̀ òun. Ikọ̀ dúró ṣinṣin bí ọ̀nìkan yóò tì ṣubú nínú ìgbọràn sí àṣẹ ọ̀rọ̀ òun. Tẹ́tí o ní kété ògbà kó a tẹ́tí gbogbo àkànìyàn bá yí rédíò rẹ̀, kó yí rédíò ẹ̀mí rẹ̀, kó yí sí ti ìjọba Ọlọ́run. Ọ̀ní bá létí kẹ́gbọ́n ke ẹ̀mí wí sí òjò Ọlọ́run. Òdájọ́ ẹ̀ bọ̀ lórí ayé o. Sáà sálà kó ẹ̀mí rẹ̀ dúró ṣinṣin nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Òun ló yọ̀ mú tààlà lẹ́yìn ayé rẹ̀. Òjó lórúkọ mi, ọmọ àbálábí tán, ọ̀nìkan gbàlà kọ ẹ̀dẹ̀ tẹ́tí ní kété ògbà sọ̀rọ̀ Ọlọ́run. Káríbi dé sílé ìjọba Ọlọ́run. Ire o.